ẹ̀yin tèmi kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ẹ farabalẹ̀ máa wo fídíò ìtàn. Ewu tó wà ní pé à ń ṣerú nǹkan báyìí màá sọ fún yín. Ẹ̀yin kan ẹ lè ti pàdé fídíò yìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ti pàdé fídíò tẹ́ ń wò yìí tí mo rọra gé orí ẹ̀ yìí, màá fẹnu ṣàlàyé fún yín. Ẹ má fi èní, ẹ má fi bọ̀lá jẹ́ o. Ẹ má fi èní, ẹ má fi bọ̀lá jẹ́ o. Gbogbo nǹkan tá à ń ké sí yín nìyẹn. Mo lè describe ẹ̀, kì í ṣe pé nítorí pé just for the fun of it rárá. Nítorí pé mo fẹ́ fi ṣe teaching ni. Adé ẹ̀yin kan wá fẹ́ bẹ́ẹ̀ o, àbẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe ń ṣe explanation yẹn, mo fẹ́ fi ṣe teaching ni. Mo ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Allegedly, ṣe rí fídíò arákùnrin tẹ́ ń wò yìí, ibi tó dúró, ibi tó wà yìí, tí wọ́n sọ wípé allegedly pé ọmọ Sàràkí ni. Mo ní èmi ò mọ̀ o, bí wọ́n ṣe sọ ni mò ń deliver. Ẹ̀yin tẹ́ bá dà mọ̀ bóyá òun ni lẹ máa confirm ẹ̀ pé ọmọ Sàràkí ni àbí ọmọ Sàràkí kọ́. Èmi ń sọ ọ́ sí pé allegedly. Ẹni yìí báyìí tí wọ́n pè lọ́mọ Sàràkí, ẹni yìí báyìí. Ó wá ń fi ọyàn, ó wá ń fọwọ́, ó wá fi ń tẹ ọyàn. Ọwọ́ kan ó fi ń tẹ ọyàn obìnrin yẹn, ó fi ń tẹ ọyàn obìnrin yẹn. Obìnrin yẹn kò wọ aṣọ gidi, ó wọ up àti pátá. Ó wá fọwọ́ kan ná dọ́là. Ibi táwa kan ti ń wá owó ní Nàìjíríà. Ibi tó jẹ́ wípé àti ra even half bag of rice tó dàbí nǹkan. Ibi táwọn kan ti ń tọrọ jẹ. Ibi táwọn kan ti wà ní àhámọ́ àwọn bandits. Ibi táwọn kan ti rí school lọ. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn púpọ̀ tí wọ́n ti ń dààmú o. Even ní Kwara, ní Ìlọrin yẹn, ní everywhere. Leko, l'Abuja, everywhere, everybody ṣá going through something. Ìwọ wá ń fọwọ́ tẹ ọyàn kan, ọyàn. Wọ́n fọwọ́ tẹ ọyàn kan. Ó wá ń fi ọwọ́ kan ná dollars. Ẹ̀yin tèmi, ẹ wá wo dollars nílẹ̀. Ẹ wá wo dollars. Wọ́n wá squander owó, wọ́n squander dollars. Wọ́n squander. So wọ́n squander dollars yẹn. Ṣé ẹ mọ̀ pé wọ́n á ti sọ pé camera off. But ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ kan nínú wọn ó sì gbé jáde. Ṣé ẹ mọ̀ pé wọ́n lè prosecute bọ̀bọ̀ yìí? Wọ́n lè prosecute ẹ̀. Because this video now ti ń fly up and down. Ó ti ń fly up and down. Àgbàlagbà láìsí ọmọdé. So nígbà tó wáyé ìgẹ̀ wọ́n wá mú ọwọ́ yẹn ìgẹ̀ wọ́n wá tún ti bọ ọ̀nà fùrọ̀ báyìí lọ sí ọ̀nà bí wájú. Nígbà yẹn náà wọ́n tún wá kúrò lórí ibẹ̀ yẹn. Wọ́n tún wá pé mo ní àwọn gẹ̀ẹ́sì tí wọ́n wọ́ sọ yìí wọ́n pọ̀. Wọ́n tún wá nawọ́ sí àwọn míì ni wọ́n tẹ̀ wọ́n lọ́yàn káàkiri ni wọ́n fọwọ́ gún wọn ní fùrọ̀ mọ́ bí òbò. That is the scenario of this man that tẹ́ ń wò yìí o. So àwọn ọ̀rẹ́ rẹ̀ náà bákan náà báyìí. Àwọn náà wá mú tiwọn ní kọ́nà wọ́n ṣe that same act. A sì rí àwọn obìnrin míì náà tí wọ́n wọṣọ dáadáa. A rí àwọn ọkùnrin míì náà tí wọ́n wọṣọ dáadáa. Tí wọn ò fọwọ́ kanra wọn, wọ́n sàn sàsúnmọ́ra wọn, wọ́n lẹ̀ pẹ́típẹ́tí. Ìwọ ọmọ onílé ọlọ́nà, ìwọ tó mọ̀ pé ìwọ gan lè ju gàba ń kásá lọ́la. Ṣó yẹ kí wọ́n bá ẹ nínú act yìí? Camera down, camera off, camera whatever, camera collapse. Kò yẹ kó tiẹ̀ bá wọn rorú ẹ̀. Olójáde tán ń sìn, olójáde ń sìn. Ó máa di nǹkan tí wọ́n máa fi hàn tiẹ̀ lọ́jọ́ ọ̀la. Wọ́n máa fi hàn tiẹ̀ káàkiri. Okay, it is Nigeria, it is not the same. Owó olú tẹ lọ squander nǹkan. Àwọn ọmọ ìyá tẹ̀ ti gbà pé okay o, iṣẹ́ tí wọ́n ni wọ́n ṣe. Owó olú tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kẹ́ mọ squander owó wọn kọ́. Ṣé ọmọ kan wọ́n lè fi bẹ̀ get ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ Sàràkí lélẹ̀. Wọ́n á fi bẹ̀ get ẹ kódà kó jẹ́ common person. Wọ́n máa fi kíní prosecute ẹ tí wọ́n bá get into the ọwọ́ àwọn ìjọba ìlú wọn yẹn. Ẹ̀yin tí tèmi, ẹ má fi èní, ẹ má fi bọ̀lá jẹ́ because a mọ ibi tá a lọ. Èní ò mọ ibi tó ń lọ, ò mọ ká tó máa dà lọ́la. Nítorí pé òwò àti dà kankan lénìí. Ronú pé o lè dà nǹkan lọ́la. Má fi èní, má fi bọ̀lá jẹ́. Ṣé eléyìí tó bá jẹ́ pé lóòótọ́ lọmọ Sàràkí ni? Eléyìí ti di history. Ó ti di history. Ẹ lè sọ pé kò dífá, ẹ lè sọ wípé kò hànà anything, but they will talk about it, they will speak about it. Ó ná ọmọ náà, ó dẹ̀ níyàwó. Irú lẹ́sìn wọn ló fún àwọn ọmọ ẹ̀. Irú kí ló fẹ́ kí ìyàwó rẹ̀ mọ ronú ìsìn? Gbogbo bá a ṣe gbé fún nulé. Ewu bẹ̀ wá lélẹ̀. Ṣé irú àwọn ọkùnrin tó ń ṣe báyìí? Mo mọ̀ pé ẹ fi ń gbádùn ní ẹ̀yin ọkùnrin, ẹ fi ń enjoy, ẹ fi ń relax. Kò sí kankan tó wà ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ sọ wípé ìyàwó yín ò wù yín mọ́, ìdí ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ní ìyàwó yín ò wù yín mọ́. Kò sí bí ìyàwó rẹ̀ ṣe lè wù ẹ́ tó bá ń ṣerú kan báyìí. Ìwọ ọkùnrin kan ni ẹ́. Ó wá ń tọwọ́ bọ fùrọ̀ òbò obìnrin púpọ̀. Ó fọwọ́ gún ọyàn. So ìyàwó rẹ̀ wá wà nílé, òun nìkan ló wà ńbẹ̀. Òun nìkan. Ó wá sọ pé ara rẹ̀ máa dìde. Ara rẹ̀ ò ní dìde. Ibi bẹ̀ yẹn ni ọkàn rẹ̀ máa wà. Ibi bẹ̀ yẹn ni okó rẹ̀ ò lè dìde. And tí ò bá wá rírú act yìí máa ṣe mọ́, I'm telling you, ó lè di òkóbó.
ìwọ tó ti ń ṣe ó lè di òkóbó àfi kò tètè járe ìwọ ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ lẹ́wàá rí rí àwọn ọkùnrin very young 35 years wọ́n ní nǹkan ọkọ wọn ò dìde mọ́ ó ṣe máa dìde irú act yìí nǹkan kò lè dìde mọ́ because ìwọ tó ti ṣerú act yìí wàá mọ wá something bigger something large tí okó rẹ̀ ò bá wá rí something large ó máa wá padà sẹ́yìn ó máa fún ní ẹ̀mí rẹ̀wẹ̀sì ìdákọ́lẹ̀ okóbódé nìyẹn fún ìwọ mi ò because a lè sọ ọ̀rọ̀ yìí ká mọ̀ pé ṣe ìpolówó fún ìwọ tó jẹ́ wípé o ti ṣerú act yìí rí eku òkè bí eku mọ́ kíní kan ò ṣe bí kankan mọ́ ní ara rẹ̀ as a young man ó sì yọ̀ǹgì kan sí èmi àjíà bóyá ọlọ́run lè gbàkóso látara apps mi ẹ má fi èní bọ̀lá jẹ́ kí là ń dó tani kí lẹ̀ mọ̀ mọ́ irú kí leléyìí gan like seriously ó fẹ́ enjoy ara rẹ̀ bí yá ìwọ̀n sìn yìí ó ti wà addicted ó ti wà corrupted lórí irú act yìí as a man ó ti wà corrupted bẹ́yẹn ó fẹ́ ṣerú ẹ̀ ó need láti wà ní irú public place báyìí wọ́n máa bà tiẹ̀ jẹ́ ìwọ ọmọ onílé lọ́nà wọ́n máa bà tiẹ̀ jẹ́ àwọn tó mọ̀ pé àwọn nothing to lose wọ́n máa tiẹ̀ wọ́n á tiẹ̀ ìwọ tó jẹ́ pé there's something bigger for you tomorrow àwọn tó mọ̀ pé kò sí kankan fún wọn they don't have anybody wọ́n máa tiẹ̀ ṣe bọ́ dẹ̀dẹ̀ ní wọ́n máa tiẹ̀ títí wàá fi lọ fall so into this kind of hand okay o ti wà corrupted nìyẹn o ti wà corrupted o fẹ́ ṣerú ẹ̀ o ti ṣe rí o dẹ̀ fẹ́ ṣerú ẹ̀ in your own privacy because èmi ò ní sọ yí pé bóyá ó dáa o àbí kò dáa o èmi ò ní sọ bẹ́ẹ̀ o ṣó yẹ báyìí bẹ́ẹ̀ o bá fẹ́ ṣerú ẹ̀ in your own privacy not in public place tó jẹ́ pé àwọn kan wọ́n hide camera láti bà tiẹ̀ jẹ́ òun nìyẹn ń sìn we will continue to talk about it nítorí pé wọ́n sọ bẹ́ẹ̀ allegedly pé ọmọ Sàràkí ni tó bá jẹ́ pé like ordinary person ni wà látẹ̀lẹ̀ irú fídíò yìí mo lè fojú fò wàláì mo lè fojú fò but mo fẹ́ fi kọ́ yín lẹ́kọ̀ọ́ ni ìwọ ọmọ onílé ọlọ́nà ni ẹ́ ìwọ ọmọ politician ni ẹ́ ìwọ ọmọ president ni ẹ́ ọmọ ìjòyè ni ẹ́ ọmọ ọba ni ẹ́ ọmọ governor ni ẹ́ àbí ìwọ ọmọ ordinary person ni ẹ́ ordinary person ò mọ̀ lánàá ìwọ ọmọ ìjòyè ọmọ ọba bàbá rẹ ti lówó tán nìyẹn o fẹ́ jayé kú ò mọ̀lá they may use it against you o fẹ́ jayé yẹn kú nínú privacy ẹ̀ ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ìwọ ọkùnrin tó bá ti wá find ara rẹ one thing tó jẹ́ pé gbogbo ẹ̀ ó ti dàrú mẹ́ lójú jọ kàn sí Ajia on Porn by 2 kí n bẹ́ẹ̀ fi apps pẹ̀lú àṣẹ Elédùmarè kí n bẹ́ẹ̀ fi apps tó wá látọ̀dọ̀ Ọlọ́run apps àwọn natural tó wá látọ̀dọ̀ Ọlọ́run ká fi jára rẹ̀ fún ẹ. This is Ajia on Porn by 2 always using my words to help others ẹ̀ ń tẹ́mi ẹ ṣe sùúrù alẹ́ rẹ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ alẹ́ mo sọ fún yín nípa fídíò kan pé voice mi ó sì crack níjọ́ náà màá sì release ẹ̀ tó yẹ yín ẹ bá wa wò ó ṣe ok ẹ wo arákùnrin yìí dáadáa ẹ wo dáadáa fídíò yẹn loud gidi gan o ẹ lè mọ̀ rí fídíò yẹn dáadáa nítorí guidelines tó wà níbí kò fún mi ní oore ọ̀fẹ́ láti show fídíò yẹn dáadáa but this video specifically is to teach tó yẹ yín láti ká fi kọ́ ẹ̀kọ́ ni